ya remi débi ọmọ arójòjò yẹ mo débi nítorí ìyálóde Sẹ̀kínátù Mojísọ́lá o Mojísọ́lá dùn ní sórí pé mo wà lọ́dọ̀ rẹ̀ Akọ́rẹdé Balógun mọ́ gbọ́ná olórí baló ìyàwó alájì ní sọjọ́ bí ló ní ẹ bá mi kí o ẹ̀yin fún jọ̀wọ́ idán gangan idán tó ń wọ human hair idán tó jù dán lọ lónìí lọ́jọ́ bí rẹ̀ àṣẹ yìí sáà máa dùn. Ìyálóde yọ wọ́n ṣe bọ́sù ló yọ Sẹ̀kínátù yọ wọ́n ṣe bọ́sù ló yọ àṣẹ̀ṣẹ̀ dé oṣù abara bíntín Sẹ̀kínátù yọ Mojísọ́lá yọ aládùn ni yọ wọ́n ṣe bọ́sù ló yọ kílẹ̀ wí o. Ìyálóde yọ wọ́n ṣe bọ́sù ló yọ Sẹ̀kínátù yọ wọ́n ṣe bọ́sù ló yọ àṣẹ̀ṣẹ̀ dé oṣù abara bíntín adùn ni yọ wọ́n ṣe bọ́sù ló yọ. Ẹ bá mi kí idán ẹ kí idán ó yá ẹ ká dùn ní ẹ kí idán idán tó jù dán lọ o ẹ kí idán idán tó wọ human hair ẹ kí idán idán tó ń gbé dán mi ẹ kí idán ó yá ẹ kí idán àní ẹ kí idán ọmọ jayéjayé ni wọn o àwa ò lè ṣe ká mọ jayé ọmọ jayéjayé ni wọn o àwa ò lè ṣe ká mọ jayé àwa ò jayé ò ní o torí ẹ̀mí ọ̀gá o a ò lè ṣe ká mọ jayé. Àtọ́tọ́ mo dé nítorí Mojísọ́lá o aládùn ní sórí pé mo wà lọ́dọ̀ rẹ̀ dáadáa Ìyálóde tó gbà yìí tó mi gbòòrò akíkanjú obìnrin tí mo ń ṣiṣẹ́ akin èèyàn yìí ẹni ẹ̀yẹ adùbánimọ́tò òsì adùbánimọ́mọ́ ya transformer tó ń tanná wálé tó ń tanná jáde o ẹ̀mí ọ̀gá o onínúure oníwàárẹ̀ mọ́ gbóhùn ẹnu mi mama Cynthia mọ́ gbọ́ná ọlọ́jọ́ bí o ìyàwó alájì ọlọ́dún tí mo dún ẹ̀ lọ́dún o lórí ìbálòmọ̀ gbóhùn ẹnu mi ẹ̀yìn mẹ́nu gùn èèyàn yìí alálùbáríkà obìnrin ni mo ń kí lọ́wọ́lọ́wọ́ ìlú Fẹ́mi lóye àkọ́kọ́ Ìyálóde ẹgbẹ́ ọba yọrí obìnrin gòdà kílẹ̀ Ìjẹ̀bú máa ń fi wẹ́lá orin mi ò nínú rẹ̀. Àyà sí ọba lọ global clean and forward mọ́ gbọ́ dídùn ẹnu mi. Àyà wọn nìbàdàn máa gbọ́ o. Ọmọ Ìjẹ̀bú mọ èrè ní ìwà. Ọmọ Àwùjalẹ̀ aláṣẹ àtolùdarí Mjay mọ gbóhùn ẹnu mi. International sani o. Amẹ́ríkà ló wà tó ń gbé pa àwo wá sílé. Wàá kéré oko wálé. Onígbèsájò. Ìyàwó alájì idán o. Ẹ̀mí ọ̀gá o. Mama Cynthia mọ gbọ́ dídùn ẹnu mi wọ́n ni mo ń kí lọ́wọ́lọ́wọ́. Ó yá jáde lé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ kékeré Ìjẹ̀bú. Owó ní àgbà Ìjẹ̀bú. Owó ní ọkùnrin Ìjẹ̀bú. Owó
ro radi ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ọ̀yọ̀yọ̀ má yọ̀ mọ́ ohun tó ń ṣe ni òkúlé pa ni Ìjẹ̀bú ọmọ eré níwà Ìjẹ̀bú ọmọ aládìyẹ ògògò mọ́gà àní ọmọ fìwẹ́lá orin mi adùn ní máa gbọ́ná Ìjẹ̀bú ló kọ́kọ́ náwó dọ́là kóyìnbó tó kọ́ owó dé o. Ìgbà tó yìnbó dé lówó Ìjẹ̀bú pọ̀ sí owó ọ̀hún lọ́dọ̀wọ́ ẹrú lọ́dọ̀wọ́ ọmọ òsàjẹ́ndà bí onílé yìí ni wọ́n fi pé itọ́ Jẹ̀bú owó kẹlẹ̀bẹ̀ Jẹ̀bú owó kúkúrú Jẹ̀bú owó arúgbó Jẹ̀bú owó pupa Jẹ̀bú owó gbogbo Jẹ̀bú tí mo mọ̀ ló ní owó lọ́wọ́ owó Ìjẹ̀bú mo fẹ́ wọn ò fẹ́ pé wọn Ìjẹ̀bú mọ eré ní ìwà Ìjẹ̀bú ọmọ onígbò mọ̀dẹ̀mọ̀dẹ̀ ọmọ onígbò mọ̀wọ̀ àjòjì tó bá wọ gbòòrò yóò dẹ̀ ní ẹbọra nítorí pé àwọn eégún lobìnrin lè ṣe àwọn gẹlẹ́dẹ́ lobìnrin mọ́ tóbìnrin bá fojú kòrò yóò gbé lọ ọmọ Ìjẹ̀bú máa gbà ó. Àyàbá ló sá ní mò ń kí lọ́wọ́lọ́wọ́ àdùnní o. Ìyá ló dẹsẹ̀ kí náà tún mọ́jí sọ́lá àdùnní Akóredé Balógun máa gbà ó. Tó bá wọ pé tẹ́lẹ̀ ní tó rán mi wá bí tí mo fi ń porí ẹni gbẹ́jẹgbẹ́ ẹjọ́ olówó orí rẹ ìfẹ́ rẹ ayọ̀ rẹ ìdùnnú ayé rẹ ló rán mi wá bí ó ní kí n bá òun kí aláṣìírí òun gbogbo ọdún ó lè ti sọdún èyí ẹ ó sá mọdúnmọdún ó ní olórí rẹ nìyí ẹ̀yin fún jọ̀wọ́ ó ní aláṣìírí òun ni wọ́n ń ṣe ó wá pé kó sá mọ́dún ó gbọ́ bí olúgbogbo tìrìgbò ó gbọ́ bí olúgbogbo tìrìgbò